ẹ bá mi kí pókú ọdún òye ẹ kì í pókú ọdún òwà kórìjẹ gbó kórìjẹ tọ́ kọ́mọ máyànkú ẹ kì í pókú ọdún. yèmí àgbàlagbà o Adétutù o yèmí Àjọkẹ́ gbajúmọ̀ obìnrin ni adáralẹ́wà bí òṣùṣùn ajímọ́pọ̀ ń gbé orin bí ewé níní. Àjọkẹ́ o kọ́ńfọ́ọ̀tì Adétutù dúdú parí ọ̀la Èjìwùmí àwẹ́lẹ́wà tèmi. yèmí dada ẹ̀pọ̀ ọdún lónìí ẹ̀sìn ikú àṣeyẹ. ọmọdé kan ń bí bọ́ bá ti gbóhùn mi ọ dìde 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 o Adétutù o Àjọkẹ́ bọ́ bá ti gbóhùn mi ọ̀yà dìde onílò oníjẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. gbéra sọ yéèmí gbéra sọ gbéra nílẹ̀ ọ dìde àyè bókùnrùn ẹyẹ lórí ìtẹ́ gbéra nílẹ̀ ọ dìde ara ọ̀làwọ̀ ọmọdé kan ń bí o tàti wẹ́rẹ́wẹ́ ní tẹ́kútẹ́ ilé mo wá bọ́ dá sọ́dún òní gangan ní ṣàyájọ́ ọjọ́bí rẹ̀ àádọ́rin ló pé ẹ bá ra jàjà ẹ bá ń kí àbíyamọ gidi. ọmọ ló rán mi wá ó ní kí n wá kíyà òun ó ní kí n wá kí wúrà iye bíye èjìká tí ò jáṣọ òun jábọ́ wọn ní kí ó ní gbèjègbè ìjọ wọn lọ pọ̀ ọdún. ọkùyè dún ọdún rẹ̀ lọ sí ìmọ̀ṣẹ́ ọ nífẹ̀lẹ́ ìṣòpin lágbára Ọlọ́run ọba. Aya Sólómọ́nù Adélẹ́yẹ mọ́ gbàdúdú ẹnu mi òṣòní wọlé tọ́ ọ̀hún wá ọ̀ní rí ọ̀nù. Ẹ̀gbá mọ́lísà bí ni ọmọ morílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ó yá wégèlè ó yá máṣọ ó yá gbéra sọ jájọ dórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ gẹ́gẹ́ yan onímọ̀lé rẹ̀ ju ẹ̀ka níjẹ́mọ̀lé bàbá ọmọjọmọ́ lọ. ọmọ aláké ni ọ́ àṣẹ́rẹ́ tí mú mi kíkan ẹgbàmọ̀dé tí mo sẹ́yìn òrò tí mo sẹ́yìn òrò kí n tó sẹ́tẹ̀ eégún mọ́lú. ọmọ alákéjọ bí ọmọ orò lọ́tà ọmọ orò ti dún náwó ọmọ orò ti dún yúnmùyúnmù ọmọ orò tí pagbágùrá ṣe borílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni. ẹ̀gbá làké ẹ̀gbá lòwú ẹ̀gbá lòpọ̀ àlàké ọmọ wo yíra kọ́ ọmọ bàrà gbákígbá ní kẹ̀kẹ́ ń sọ Adétutù o wò yíra kọ́ ọmọ bàrà ẹrúkẹrú àbílàlà lẹ́nu bí ẹṣin. ọba márùn-ún níjà lóde Ẹ̀gbá Aláké gbogbo wọn náà ń dádé. Olúbàrà ọba ní Òṣìlẹ̀ ọba ní Àgùrá ọba ní Olówó Òdúró ọba ní Aláké Ẹ̀gbá ń kọ́ṣẹ́ ń bẹ̀ lálàáfíà àrọ̀bà níṣẹ́ gbàmọ̀dé tí mo sẹ́yìn ìhòòrò kí n tó sẹ́tẹ̀ eégún mọ́lú. ó dalákọ̀ ọkọ nílé yín Àjọkẹ́ o mo ní òfòrò ìwọ̀n mi pẹlẹbẹ ṣúlẹ̀ gbélé lọ́wọ́ ó dẹ̀lẹ́ kéèjẹ wẹ̀wẹ̀ mo ní òfòrò ìwọ̀n mi nílé bàbá tó bí ọlọ́mọ pẹlẹbẹ ṣúlẹ̀ tó gbélé lọ́wọ́ ó wá dẹ̀lẹ́ kẹta ẹ̀wẹ̀wẹ̀ tó gbé pẹlẹbẹ ṣúlẹ̀ lọ́wọ́ mo lè ṣe Àjọkẹ́ o Adétutù mọ́ gbádùn ẹnu mi mo lè ṣe àṣe wọn láwo egúngún lóbìnrin lè ṣe àwo gẹ̀lẹ́dẹ́ lóbìnrin léwò bóbìnrin bá fojú kòrò òrò sì gbé lọ nílé bàbá tó bí ọlọ́mọ ni. Ẹ̀gbá ló ní bá yí sí Ẹ̀gbá ló ní bá wà Ẹ̀gbá méjì ò gbúdọ̀ jara wọn nílé sódẹ́gẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ. ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògo lójú ogun ọmọ láàróyè ogun bára fa àgbẹ̀ mọ́ dàgọ́ ọ̀njọ́kọ̀jọ́ kò sí ń tọ́ṣe ní Mẹ́kà tí bàbá rẹ̀ ò lè ṣe. wọ́n gàràfá ní Mẹ́kà bàbá yín golúmọ wọ́n mú sẹ́mísẹ́mí ní Mẹ́kà bàbá yín mọ òdògùn lẹ́gbàá dákun ọ̀pọ̀ ọdún. mo kí ọ ní tẹ̀ṣọ́ mo kí ọ ní tológun ìyá mi àgbàlagbà oyè Àjọkẹ́ o Adétutù mọ́mọ́ bínú pé mo bá ọ láyé mo pé ọ lóko náà pọ̀ baládé màmá bọ̀tò ìyá àdúrà ẹ ní kánjú jáde nílé ayé ikú onígbọ̀mọ sọnù lọ́wọ́ rẹ̀ lágbára Ọlọ́run ọba. ẹ ti ṣe 70 kẹ́ṣe 80 kẹ́ṣe 90 kẹ́ṣe 100 lọ́lọ́ Ọlọ́run ọba ẹ ní fàìsàn ló gbà ayé ò ní bọ́ sọnù lọ́wọ́ ẹ̀yin báyé bá bọ́ lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ ńlá àdì. mo wá nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ ọ̀ọ́ni búrin
ọmọdé kan bí ó ní bùrìbùrì kọ́ báwọn jíjọ ẹlẹ́yà láwùjọ ibi gbogbo tó ń rìn sí Elédùmarè wá ní jòdì. ayaba mi Sólómọ́nù Adélẹ́yẹ ọmọ onítọwọ́ oníkọlà kú láéláé ọmọ oníkú mọ́ ń lọ́wọ́ ìwọ náà ní ọ̀sánù láwùjọ ọmọ lágbára Ọlọ́run ọba. ẹ ti ṣọdún eléyìí yèmí èyí fọ́tò ẹ ti ṣọdún eléyìí iná ká tún ṣe tẹ̀mí tọmọtọmọ ní ká máa rí yín bá ẹ ní fàìsàn ló gbà òjòjò níṣòwò kó má lè nájà kòkòkò làrọ̀ tá lé ẹ̀kú ọdún ẹ̀kú àmórí pé ọdún o èmi ò dédé ṣe léyìí àwọn ọmọ náà rán mi wá bí Báyọ̀ Tolúwa àti ti ṣe náà ní kí n mọ kì í ní gbèjègbè ìjọ wọn ní kí n kí yín gan tí kò bá ládé wọn lọ́dún ayọ̀ ọdún ayọ̀ ọdún ayọ̀ òun lẹ́sìn mọ̀ ṣe.